Tears of the Mood apá kejì tí ń bọ̀ dẹ̀dẹ̀ o látọwọ́ Yetunde Barnabas. Èyí náà mọ̀ pé apá àkọ́kọ́ la ṣẹ̀ṣẹ̀ wò, ẹlẹ́ẹ̀kejì náà wọ́n tún ti ń pò papọ̀ láti lè rí wò. Ẹ̀tẹ̀ bá fẹ́ wá tètè jaládùn apá kejì rẹ̀, ẹ jẹ́ ká subscribe sórí ìkànnì tá a ti ń wo fídíò yìí lọ́wọ́ o. Ẹ jẹ́ ká rí i dájú wípé a like fídíò yìí ká sì sọ òṣèré tí a fẹ́ràn jùlọ nínú apá àkọ́kọ́ èyí tá a ti wò àbí èyí tí a sì ń wò lọ́wọ́ o. Ẹ má jẹ́ á gbàgbé pé Yetunde Barnabas ó máa ń fún wa tán ni tó bá ti dọ̀rọ̀ sinimá àgbéléwò tiẹ̀ o. Ẹ máa ṣe dáadáa ní débi pé àwọn èèyàn gan máa bẹ̀rù, kódà àwọn èèyàn máa sọ káàkiri wípé àbí Yetunde Barnabas àbí sọ́mọ omi ni àbọ́mọ ẹja ni àbọ́mọ akẹ́ni o. Ẹ má jẹ́ á gbàgbé pé lórí ìkànnì tá a wà yìí gangan láti máa fún yín tán ní gbogbo ìgbà tó bá ń jáde síta, táwa náà ó sì jẹ́ kẹ́ rí wípé bó bá ṣe ń jáde lẹ́yìn náà ń wò ó. Eléyìí tó jáde lọ́tọ̀dọ̀ Yetunde Barnabas yìí, nígbà ó fi kan sínú bracket ó pè ní the freedom, òmìnira. Ta ló wà nínú òde ọ̀hún gan-an tó nílò òmìnira? Ta ló wà nínú òde ọ̀hún gan-an tá a fẹ́ tú sílẹ̀ kúrò nínú òde tí ó wà o? Ta ló wà nínú òde ọ̀hún tó fi wá dàbí èyí pé gbogbo ẹ̀ le kankankan bí ojú ẹja yìí o? Ta ló wà ńbẹ̀? Tears of the Moon òun gangan ni sinimá eléyìí tó sì láàmìlàaka láàrin àwọn sinimá tí ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó fi gbogbo ara ṣe léyìí, kìkìdá ojú rẹ̀ gan táwa gan rí ń bani lẹ́rù o, débi pé àwa gan wò pé kí ló wá ṣe Yetunde Barnabas níbi eléyìí tó wá fi ń ṣe eléyìí tó yàtọ̀ báyìí. Ẹ má jẹ́ á gbàgbé pé wọ́n gbé ìjọ aláṣọ funfun lérí lọ́pọ̀lọpọ̀ níbi eléyìí o, tí wọ́n sì sọ pé tó ẹ máa jó lọ, àwa náà ń bẹ lẹ́yìn yín bí àbà. Èèyàn wa máa gbàgbé pé Yetunde Barnabas ó ti jẹ́ òṣèré tó fẹ́ràn láti ṣe tó yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀, eléyìí tó sì tún ṣe náà sì tún yàtọ̀ yeye. Ẹ wá má jẹ́ á gbàgbé pé nǹkan kan tá fi tètè rí apá kejì sinimá yìí wò ni ká subscribe sórí channel yìí o, ká rí dájú wípé a like fídíò tí a ń wò lọ́wọ́ yìí, ká sì rí wípé a sọ òṣèré tí a fẹ́ràn jùlọ nínú apá àkọ́kọ́ èyí tá a ti wò jáde. Ẹ jẹ́ á jọ sọ̀rọ̀ lórí apá àkọ́kọ́ èyí tá a ti wò gan-an. Kí lẹ̀yin rí dìmú? Ẹ jẹ́ ká wá sí comment section láti rí n tá a rí dìmú o. Bóyá lóòótọ́ lẹ́yìn tí ẹ ti wò ó gan, àbẹ́yìn gan ò tí ì wo apá àkọ́kọ́ rẹ̀ tó yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń gbọ́ nípa rẹ̀. Pẹ̀lú ìfẹ́ tá à ń fi hàn síra wa, ẹ má jẹ́ á gbàgbé pé ẹ nílò láti subscribe sórí ìkànnì yìí o. Tẹ́ bá subscribe sórí ìkànnì yìí, òun gangan ni ó tètè wá sọ fún wa pé ẹ̀yin náà tètè fẹ́ rí apá kejì rẹ̀ o. Tẹ́ wá ti fẹ́ rí apá kejì rẹ̀ náà, ẹ já máa follow wa ní gbogbo ìgbà tí a bá ti ń drop àwọn sinimá wa síbí, tó sì jẹ́ pé yóò máa dùn láàmìlàaka fún gbogbo wa ni o. Ẹ má jẹ́ á gbàgbé pé àwa kì í fún yín ní sinimá èyí tí yóò máa fi dàbí èyí pé àmọ́ tá à ń ṣe. Àwọn ò ní fún yín ní sinimá tí ní ẹ nílé wò pẹ̀lú àwọn ará ẹbí àti ọ̀rẹ́ yín. Àwọn ò ní fún yín ní sinimá tí ó máa sí òwò kalẹ̀ táwọn ọmọ yín gan lè máa jáde nígbà tí ẹ bá jọ ń wo sinimá papọ̀. Àwọn ò fún yín léyìí tẹ́ lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó yẹ pé ẹ sì tún lè rí nǹkan dì mọ́, débi pé ńgbà tẹ́ bá tún fẹ́ tù wò ńgbà míì gan ẹ lè sọ pé ẹ̀yin ọmọ ẹ máa wò ó lọ náà o kémi ò fi dé. Ẹ má jẹ́ á gbàgbé pé apá kejì rẹ̀ náà ti ń bọ̀ dẹ̀dẹ̀ o, kò sì ní pẹ́ tí ó fi jáde. Láti wá jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọjá ládùn rẹ̀, ẹ já subscribe sórí channel yìí o. Ẹ jẹ́ ká like fídíò tá à ń wò lọ́wọ́ ẹ̀, ká sì sọ òṣèré tí a fẹ́ràn jùlọ. Inú wa dùn tẹ́ ṣe ń tẹ̀lé wa gbogbo ìgbà, Ọlọ́run ò ní bá fẹ́ àárín wa jẹ́ láṣẹ Olódùà. Àmín àṣẹ.